tó akíyìn onílé lóko lọ́rọ̀ lẹ́yìn òdì pé ẹ káàárọ̀ ọdẹ odùbí àjíǹde ara yóò máa jẹ́ fún wa ni o. Gbogbo ọmọ Yorùbá àṣírí Olúwo mà ti tú o. Àṣírí Olú Ìwó ó ti tú lọ́wọ́lọ́wọ́ báyìí. Kódà Ọlọ́run tí kì í farapamọ́ jẹ wá níyà, ọmọ Yorùbá ẹ wá gbà àṣírí Olúwo èyí tí ó tún tú sí wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ni pé allegedly, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni pé Olú Ìwó mà àti àwọn Fúlàní wọ́n ti kóra wọn jọ, pàápàá Muftiu ti Ìwó. Gẹ́gẹ́ bí tá a gbọ́ ni pé wọ́n ti kóra wọn jọ, wọ́n ti lọ ń kọ́ àwọn ọmọ ogun ní ìjà nínú igbó. Ǹjẹ́ ẹ gbọ́? Olú Ìwó ti lọ ń kọ́ àwọn ọmọ ogun ní ìjà nínú igbó. Allegedly ni o, ṣùgbọ́n tí ẹ ò bá gbàgbé wípé ìgbà kan ló gba Saudi Arabia lọ, tó sọ pé ìlú Saudi Arabia ó ní plan fóun tó dìdí ṣe bíi Saudi ńgbà náà. Ara ẹ̀ lélẹ́yìí o, ara ẹ̀wọ̀n ìwà ìbàjẹ́ tá a tún gbọ́ nípa Olú Ìwó lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni, nítorí gẹ́gẹ́ bí tá a gbọ́ ni pé Olú Ìwó ti kó àwọn ènìyàn jọ láti máa jagun. Ṣé ẹ ti wá rí wípé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ wa ló wà, tó túmọ̀ sí pé àwọn tí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ara àwọn ọmọlẹ̀ Yorùbá náà ni. Ara tá a fi pariwo ni pé Yorùbá a ní láti dá dúró. Ara tá a fi pariwo pé yes, Yorùbá nation ó gbọ́dọ̀ gba òmìnira, nítorí a ní láti yọ àwọn kọ̀ǹda nínú ìrẹsì. A ní láti yọ àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá gbòmìnira. Fún ìdí èyí, ṣe rí i pé tójú tìyẹ́ ni kí àparò wa ọmọ Yorùbá ká máa fi ríran. Bẹ́ẹ̀ tẹ́ ti mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ Olú Ìwó, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa jáde tí wọ́n máa mọ̀ pé Olú Ìwó yìí ṣèèyàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ Olú Ìwó, ọ̀rọ̀ rẹ̀ ò jẹ́ kó jọ wá lójú o, nítorí wípé a ò lè sọ pé Olú Ìwó ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ni. Gbogbo èèyàn ló mọ̀ yẹn o, nítorí tẹ́ ẹ bá wo ìbáṣepọ̀ tó lọ láàrin Olú Ìwó àti àwọn Fúlàní, ẹ ti mọ̀ pé Olú Ìwó òun ló kó ogun ja ilẹ̀ Yorùbá. Ṣé níbi tí odidi ọba Olú Ìwó tó ti gbé adélẹ̀ tó ti múra bíi ti Fúlàní, ẹ ò ti fura pé eléyìí nǹkan ti fẹ́ wọlé? Bẹ́ẹ̀ làwọn èèyàn pariwo pé Olú Ìwó nìkan kọ́, àtolú Ìwó àti Muftiu ti Ìwó. Ṣé ẹ rí, ká fẹ́ lè sọ pé àti gbogbo àwọn wèrè yìí ni wọ́n dá ìṣòro lẹ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ Ọ̀kànbí àti Muftiu ti ń gbèrò láti kó gbogbo àwọn Fúlàní kí wọ́n jọ máa darí ilẹ̀ Nàìjíríà. Torí tá a bá fẹ́ sọ, àtọjọ́ pípẹ́ ni wọ́n ti ń gbèrò rẹ̀. Torí ẹ̀ a lè sọ pé Ọlọ́run ló ń kó wa yọ lọ́wọ́ Olú Ìwó. Ẹ tún wo ìwà tó tún lọ wù yìí. Ẹ tún wo gbogbo ọ̀nà tó tún fẹ́ gbà jáde láti rí i pé wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ sọ di ilẹ̀ Mùsùlùmí. Bẹ́ẹ̀ ni odidi ọba tó kẹ̀yìn sí ìṣẹ̀ṣe, kódà tó tún wá fún àwọn Fúlàní láyè láti máa ṣe bó ṣe wù wọ́n lórílẹ̀ bàbá wa Olú Ìwó yìí náà ni. Bẹ́ẹ̀ ni ẹ wo, ẹ jẹ́ kí n ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi, ẹ jẹ́ n gbọ́n tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ nìkan ni Ọlọ́run tí kì í ṣe ọba ìkà, torí tá a bá fẹ́ sọ irú àwọn eléyìí ó jẹ́ kí wọ́n ti yọ sọnù tipẹ́tipẹ́ o. Alábọ̀dé ni wọ́n. Àfi k'Olúwa kó máa ràn wá lọ́wọ́ ni o, káwọn alálẹ̀ gbà wá. Àfi tí kì bá ṣe pé orí àpèrè ilẹ̀ Yorùbá ló ti hùwà ìbàjẹ́ yìí ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o, orí àpèrè yìí a bì í lẹ́jọ́. Bẹ́ẹ̀ jẹ́ a ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ nìkan ni ara àwọn tó yẹ kí wọ́n ti sọ lókùúta ni Olú Ìwó jẹ́. Bẹ́ẹ̀ nítorí tá a bá fẹ́ sọ ọ́, ṣẹ́rí Ọ̀kànbí àti Muftiu wọ́n ní kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti kó àwọn ọmọ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Torí tó bá ń gbìyànjú, Ọlọ́run ni òun gbà fún wọn.
Muftiu ló mú Olúwo lọ sí ọ̀dọ̀ olówó kan ní Pakistan láti ràn wọ́n lọ́wọ́ ìyẹn fún owó. Ọkùnrin náà sì wá sí ọ̀dọ̀ olú Ìwó ìyẹn sí Ìwó. Wọ́n rí gbogbo orígun Ìwó, wọ́n sì rí Pakistan flag sílẹ̀ nílùú Ìwó. Àsíá Pakistan wọ́n rí sílẹ̀ ní ìlú Ìwó. Ibi tẹ́ ẹ ti fura wípé arákùnrin yìí ó ti ta gbogbo ọmọ Yorùbá tán nìyẹn. Torí tá a bá ní sọ bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀. Arákùnrin yìí ó ti ta gbogbo ọmọ Yorùbá tán tí a ò tètè mọ̀. Ẹ̀yin náà gbọ́, Muftiu ló mú Àkànbí ìyẹn Olúwo lọ sí ọ̀dọ̀ olówó kan ní Pakistan. Ṣé kí wọ́n fẹ́ gba owó láti fi dà sórí ẹ̀sìn ní tipátipá. Láyèsí pé wọ́n fẹ́ sọ gbogbo ìlú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ́ sọ di Mùsùlùmí. Ìyẹn náà bá fún wọn ní condition oní dandan àsíá ìlú òun wọ́n gbọ́dọ̀ rí mọ́lẹ̀ nílùú Ìwó. Ṣé ẹ ti wá rí báyìí o? Àbálájọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe pariwo pé àmúgbó ni Muftiu, èmi á ní onítẹ́tẹ́ ni, èmi á ní àgbébọ̀ ìlú òyìnbó ni. Ṣẹ̀rí pé ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ó ti wá fẹsẹ̀ méjèèjì ó ti fi ń tìrò báyìí. A ò gbọ́dọ̀ gbà fún Olúwo láti ba ilẹ̀ bàbá wa jẹ́. Ìdí rèé o tá a fi pariwo wípé ẹ jẹ́ ká bọ́. Ìdí rèé tá a fi sọ pé Yorùbá ẹ jẹ́ ká ronú. Nítorí wípé àtolúwo àti Muftiu àgbàrá òjò wọn ò lóhùn onílé wo. Ṣé ẹ rí àwa onílé? Àwa náà ò gbọ́dọ̀ gbà fún wọn. Nítorí wípé bó ṣe ń bá lọ yìí, wọ́n fẹ́ kó gbogbo ilẹ̀ Yorùbá lẹ́rú ni fún àwọn ará Saudi, fún àwọn ará Mùsùlùmí láti lè máa darí ilẹ̀ Yorùbá. Ọba tó gbé adélẹ̀ tó ń gbé láwàní sẹ́rí, ṣé ẹ ò ti mọ̀ pé ó ti ta iyì àtẹ̀yẹ ilẹ̀ Yorùbá lọ́pọ̀? Ìdí rèé tó fi jẹ́ pé àwọn Fúlàní wọn ò lè kọ́yán Olúwo kọ̀ọ̀kan kéré nítorí pọ́n mọ̀ pé ara wọn ni. Bẹ́ẹ̀ ni, ara wọn ni. Nítorí òun gan ló ń fi àyè gbà wọ́n jù nílẹ̀ Yorùbá. Torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ pín orílẹ̀-èdè kó ní kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká lè yọ àwọn kànńdá kúrò nínú ìrẹsì. Ẹ wo àwa nídìí jù báyìí lọ. Ẹ bá wa share. A máa bẹ ọ bí ẹni bẹṣu ni. Ẹ like àtẹlẹsẹ̀ bí ẹni tó bẹ̀nà wò. Ẹ subscribe. Gbogbo ẹni tó bá wá láòdìdé ẹ wo ẹ bó o kó lọ fà. Ó mà láàánú dé bá o. Ẹ bá wa pín fáfáfá la fi ń jẹ́ kó yí pé God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.